kí olóyè Sunday Mọ́jàsọ́lá Igboho ọ̀sà ó lè mọ́tò alọ́jọ́ orí ṣùgbọ́n ó ti fi àwọn àpò kan jù á lọ níwájú Ọlọ́run. Ó lè mọ́tò wa lọ́jọ́ orí ó lókìkí jù á lọ. Alágbèrè tó bá gbé dáyà ẹjẹ́ kíran pa ṣeun èèyàn ló gbé tí ò lè gbé ó gbé títí ó kú sérí eré. Alágbèrè tó bá gbé dáyà ẹjẹ́ kíran pa ṣeun. Bàbá tó dá Oòduà lẹ̀ bàbá máa gbọ́rùn sọ̀rùn máa gbọ́rùn ṣògo lálákeje. Kó tó wá kẹ́ bá Gani Adams. Àwọn akọni ńláńlá tó ti lọ mo kó Kúrúnmí Àjà ní ipò Kúrúnmí Àjà dí ipò. Mo kí Àfọ̀njá mo kí àwọn alàgbà nínú alágbára ayé. Mo kí Bá Olúyọ̀lé mo kí Ògúnmọ́lá Olódògbò kẹ̀rẹ́ lójú ogun. Ẹ ń jagunjagun ayé. Wọn ò jẹ́ kọyẹ́ ẹ̀yin kéré o. Wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀yà Yorùbá fún yín lénìí. Àwọn ètò kan tí mo ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta ọba pípọ́n ojú àwọn èèyàn wá. Kò yé wọn ìwọ̀nba díẹ̀ ló yé àwọn èèyàn díẹ̀ ló yé tí wọ́n ń ṣàdúrà fún mi. Àwọn tí ò yé wọn ń bá mi jà. Kódà wọ́n ń pè mí lórí fóònù mi tí wọ́n ń láálì mi mo ní mo gbọ́ mo gbà. Àmọ́ wá bẹ́ẹ̀ aṣáàdì iṣẹ́ náà ni atẹ́gùn tá a mí símú yìí ewu wà ń bẹ̀ ńgbà míì tó jẹ́ pé bẹ́ẹ̀yàn bá ṣe atẹ́gùn mí símú yóò ní kàtá àbí òye yìí. Ẹ jẹ́ mo ajá yìí sí ìyàtọ̀ wà nínú ẹni tó gbé fóònù ẹ̀ lọ́wọ́ ń kọ̀rọ̀ yàrá tàbí tó wà nínú stúdíò ara rẹ̀ tí ń sọ̀rọ̀. Àti ẹni tó lo orí rédíò ti kan ìjọba kò sí rédíò tí ó sọ̀rọ̀ Nàìjíríà wọ́n kọ́kọ́ fún láńsẹ̀sì náà. Ọ̀rọ̀ tá a máa sọ lórí rédíò tó lè jẹ ọ̀rọ̀ tá a bá sọ lórí Facebook báyìí bí a bá sọ lórí rédíò yóò rí gbọ́ o. Gbogbo ayé ló mọ̀ pé wọ́n yan Sunday Igboho jẹ. Ẹ máa bá mi sí àkíní yìí lógúnlógún ẹ máa sí àẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ sí àẹ̀ 20 times torí lóògùn ọ̀fẹ́ là á máa gbọ́. Ọ̀rọ̀ tí mo sọ tó di pé ó gún àwọn èèyàn lára díẹ̀ lọ̀rọ̀ nípa Sunday Igboho tí mo ní kó ṣe pẹ̀lẹ́ o ibi wọ́n bá sọ̀rọ̀ òun sí kọ́ gbà bẹ́ẹ̀ wọ́n ní àbóṣe lè máa sọ bá ń fún kọ̀ṣẹ́ jọba. Gbogbo wa náà la mọ̀ pé ọ̀sẹ̀ ìjọba ìbíjà gbogbo wa níjà. Gbogbo ẹni tó bá ní Yorùbá ọmọdélẹ̀ lérí bọ́ bá roko kò ní toko dé tó bá lọ ọ̀nà odò kò ní bọ̀. Gbogbo tí wọ́n ń pè ní Yorùbá nation láyé. Wàláhì ìjà ara yín kọ́ lẹ̀ ń gbé ìjà gbogbo wa lẹ̀ ń jà. Bí ọ̀bá sọ́lá Yorùbá nation àwọn ẹ̀yà mi ọ̀bá máa sọ pé ẹ̀rin èèyàn ní wo àwọn jẹ wọn ọ̀bá sì máa dúnbú èèyàn báwọn ọ̀bá máa tá ti ná. Wọ́n ti wọlé sí alára tán ńgbà wọ́n dé gẹ̀gẹ̀ tí ń lọ wọ́n ń bọ̀ ní Ìṣẹ́yìn wọ́n ń bọ̀ díẹ̀díẹ̀ nu lọ́yọ̀ọ́ nìbàdàn lẹ́kọ̀ọ́. Tá a bá rántí lákọ̀ọ́kọ́ tógun Fúlàní ti ń dààmú báyìí àwọn bàbá wa nìbàdàn àwọn bàbá tèmi nìbàdàn àwọn ní gbógun lọ pàdé Fúlàní lóṣogbo òròkì. Ogun Fúlàní ti jà
ó ti dé Ìlọrin ó ti kọjá Ìlọrin ó ti kọjá Ọ̀fà ọwá dòṣogbo ọ bọ̀ wá sílẹ̀ yìí ní kí ló ṣubú tẹ̀ wá yìí. jagunjagun kan ń bẹ ńbàdàn olórí ogun nígbà náà ó sì ní jagunjagun tó kọ́kọ́ lo nǹkan tá à ń pè ní surveillance equipment ẹ rí i pé tí wọ́n bá fẹ́ jagun ní ìsìn àwọn Amẹ́ríkà wọ́n kọ́kọ́ fi helicopter ránṣẹ́ yóò kọ́kọ́ ya gbogbo bí wọ́n ju bọ́ǹbù sí lọ àwọn tí wọ́n bá jà wọ́n lọ yà wọ́n. jagunjagun yìí ọ̀kàwé kọ̀ lọ sùkúù ṣùgbọ́n nínú ọgbọ́n àtinúdá rẹ̀ ọmọ Ìbàdàn ni òun ló kọ́kọ́ ní tí wọ́n ń pè ní surveillance bóò lòun ṣe surveillance tiẹ̀ ó bá àwọn ẹyẹlé méjì kan múlẹ̀ àwọn ẹyẹlé yẹn ni máa kó sínú àpò àbìrà rẹ̀ àpò àbìrà yìí ọ̀sán yìí wà ń bẹ̀ àwọn ẹyẹlé méjì tó bá dojú ogun yóò fi kan séjìká bí yóò wá na ọ̀pá rẹ̀ síbi tí ń lọ àwọn ẹyẹlé ó fòpin ìrìpì wọ́n lọ wò wá tí wọ́n bá ti lọ tí wọ́n bá dé àwọn ẹyẹlé ọ̀sán ni wọ́n máa sọ táwọn ẹyẹlé bá bọ̀ lágbájá o àwọn ọmọ ogun ẹgbẹ̀rún ni wọ́n fẹ́ kojú rẹ o lágbájá o àwọn ọmọ ogun irinwó ni wọ́n fẹ́ kojú rẹ o wọ́n wà ń bí báyìí wọ́n wà ń bí báyìí wọ́n wà ń bí báyìí wọ́n ti débè dòdò ọmọ Ìbàdàn ni tó kọrí ò lè parun láéláé. jagunjagun ń bẹ oògùn sì wà ẹ bá ní òṣoògùn ó ti kú wọn ò tí ì gbé sí èmi ṣèwádìí lórí tí wọ́n ń pè lóògùn mo mọ̀ pé oògùn wà. oògùn lọ́lọ́jọ́ kan àpọ́njú orí ẹni lọ́jọ́ gbogbo tí ó bá sí ọlá ọjọ́ kan àpọ́njú tí ó bá sí oògùn tí ò sì sí ọlá ọjọ́ kan àpọ́njú Sunday Igboho tí gbogbo wa ń ta sọ ọmọ láì yóò ti dẹran ọbẹ̀. ṣùgbọ́n nígbà tí àwọn Oòduà àtẹ̀wọ̀nrọ̀ gbogbo àwọn jagunjagun ayé wọ́n rí i pé lórí tí wọ́n náà ní í ṣe wípé kò yẹ pa àdéhùn kò sì dalẹ̀. ó pé ewé jẹ́ fún ó ń sọ àgùn níjà ògùn jẹ́ fún jọ́ náà ẹ bá ní òṣoògùn kó kojú kọ́lọ́rì gbá DPO police station létí ẹ̀gbọ́n tí mò ń wí DPO police station lásán kọ́ gbá létí ẹ bá ní òṣoògùn kọ́ bá chairman local government ṣe ìwọ ń kọ́ èmi ń kọ́ kí wọ́n jọ lérí síra wọn just chairman of local government nínú Nàìjíríà yìí sẹ́ ẹmọye chairman tí ń bẹ̀ ń bẹ̀ lọ́yọ̀ state nìkan 33 local government lání tí ó bá mú jẹ tó bá mọ́sù náà jẹ tí ó fi lẹ ẹ̀wọ̀n tàbí kí wọ́n fi wá tì ẹ pajá fún mi màá jẹ́. àwa sọ pé ìjọba local government o ẹnìkan wá bájọba fà kìí ṣèjọba state o kìí ṣèjọba local government kìí ṣe state ó wá bájọba gbogbogbò fà ní federal. ẹ jẹ́ á gbà pé ọkùnrin ni. nínú ogun tó wọlé Sunday Igboho ogun sọ́jà wà ń bẹ̀ ogun DSS wà ń bẹ̀ ogun ọlọ́pàá wà ń bẹ̀ ọlọ́pàá tó wọṣọ èyí tí ò wọṣọ amúnimọ́dà wà ń bẹ̀ àwọn amọ́nisẹ́ni afàìmọ́nisẹ́ni aṣẹ́nibánidárò wà ń bẹ̀. tọ́lọ̀ wa kó yọ láàrin òbítíbitì millions òbítíbitì bàtálíọ̀nù ológun ẹ jẹ́ á gbà pé bá ọba ní olóògùn èmi gbà pé nǹkan kan ọlọ́lọ́hun ọ̀dà bá ọba ní olóògùn ọlọ́lọ́hun torí bóun ló ṣe fẹ́ escape rú bẹ̀ ó escape ó lọ sí Kútọ̀nù lọ́wà ó fẹ́ gbabẹ̀ máa lọ Germany páwọn àjọ àgbáyé ọba tẹ́wọ́ gbà irú ìyànjẹ wo rèé àwọn èèyàn náà ní aṣokùnfà bí wọ́n ṣe mú ní yápọ̀tì ṣùgbọ́n mímú tí wọ́n mú Ọlọ́run sọ dẹwà fún wọ́n gbé ó di kóòtù láti bẹ̀ balabalabala wọ́n fún ní dáǹdè pé kọ́ mọ́ sùn wà látìpó àtìpó tó wá wà ń ẹ wá dákun tá a bá ń sọ̀rọ̀ nípa àtìpó tí Sunday Igboho wà yìí kìí ṣe nǹkan kékeré o kìí ṣe nǹkan kékeré. lórí Arẹwà láti ẹ̀fẹ́ máa lọ. mò ń sọ̀rọ̀ lórí rédíò ń jò ní ẹnìkan ní mò ń tà sí rí rẹ̀ kọ̀sáwó kankan láwo ẹ̀wà mọ́ ìdáhùn yóò yé yín
kò sáwo láwo ẹ̀wà 26 àkáǹtì tá a wí ìjọba ti gbẹ́sẹ̀ lé wọ́n ti tì ẹyọ kan tá a ní 125 million wà ń bẹ̀ ó wà lọ́wọ́ ìjọba àkáǹtì dọ́là àkáǹtì méjì tó wó kúnú ẹ̀ kẹ́kẹ́kẹ́ ó wà lọ́wọ́ wọn tí wọ́n gbẹ́sẹ̀ lé kí wàá làṣírí tó wà ń bẹ̀ mọ́ èyí ń sọ eléyìí ká ẹ lè bá a mọ̀ wípé ọkùnrin ni Sunday ọ̀rọ̀ tó ṣàkàlàmọ̀gbò tó fi dẹ́kun ẹ̀rín rín tó bá ṣe gúnlógún yóò wòrò koko mórí ẹyin ń ò tàbùkù ẹ o ọba tó dá mi ń gbọ́ ẹyẹ ní òní bónlé jẹ kó bónlé mu kó dọjọ́ ọjà kọ́kọ́ wá yẹrí nígbà ó wà lọ́wọ́ Sunday a máa ṣe fúnlé a máa ṣe fàlejò bẹ́ẹ̀ bá lọ sádùúgbò Sunday Igboho ní sókà lóòótọ́ wọn ò lè jáde bá sọ́jàjà ẹkún wọn sunjọ́ kejì tí ṣẹlẹ̀ṣẹlẹ̀ pé aláàánú àwọn níbo ló wà báyìí ó lẹ́ni àkọ́kọ́ tí ọ̀kọ́kọ́ la títì láti títì tó dọ̀dà sí wọnú ilé rẹ̀ ṣó nìkan ní gbàbẹ̀ ni èyí ò dúró bẹ́ẹ̀ níjọ́ tí òkè ò lè dúró tí kò lè dúró ní sọ́kà tí wọ́n ní a fẹ́ wó gbogbo ilé tí wọ́n kọ́ bẹ̀ táwọn kan lọ gba jọ́dúmẹ̀ǹtì wọ́n ní Sunday àdélé rẹ̀ o wọ́n sì lẹ̀wé mọ́ gbogbo ilé wọ́n dálé Sunday Igboho yọ ọ́ lẹ́njọ́ náà ó lè wọ̀ ó ní sọ òun nìkan lòun àá máa gbé ẹ wo gbogbo ilé ládùúgbò ẹ wàá fòun nìkan lẹ̀ kólóbó kò sí nítọ́jọ́ wọ́n kó amọ́ tàǹkì dé mò ń sọ fún yín pé mọ́jà sọ́lá ọláyà bíi sọ̀pọ̀nà wọ́n kó bọ̀n wá wọ́n kó gbogbo ẹ̀ wá wọn ò rí nǹkan kan wú o bọ́ bá dàbí rọ́bẹ̀ báyà níyànà sókà ẹ lọ bí bàbá oníṣọ́ọ̀sì tó wà ńbẹ̀ wọ́n ti lẹ̀wé mọ́ gbogbo ẹ̀ pé wọ́n máa wó lọ títí tí wọ́n èdè lé Sunday ní ọ̀jẹ̀ wọn ó wó bẹ́ẹ̀ ẹ̀ńtọ́ jẹ́ wípé bàbá ni fún wa nílẹ̀ Yorùbá tá a gbẹ́mìí lé tá a gbójúlé kí ìṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ sí kí gbogbo wa ọmọ wa wòran àlè wòran ẹ̀bẹ̀ náà láàmú bẹ̀jọba àmọ́ tù wọ́n ni ìjọba ò ṣe é bá fa wàhálà ìjọba ò ṣe é lérí sí ẹgbẹ́ kí n sáwò bẹ́ẹ̀ bá mú Tinubu àní ṣòlò mú Sunday ṣòlò ń bá Sunday fa wàhálà ṣòlò rán àyàn sí Sunday owó ò tí ì gorí àlééfà ńgbà náà tó sì jẹ́ pé àti gbèsè àtòjú owó tí ìjọba kan bá ńlẹ̀ ẹni ọba bá ńlẹ̀ lónìí ìdí nù tá a fi ń bẹ̀ wọ́n à ń ṣe wọ́n rẹ́jẹ́rẹ́jẹ́ à ń bẹ̀ wọ́n à ń rawọ́ ẹ̀bẹ̀ sí wọn ṣùgbọ́n ọgbọ̀n kan òdì lọ lẹ́yìn lọ́dọ̀ ẹ̀yin ọmọ ìyá mi tẹ́ jẹ́ Yorùbá nìsan wàláhì tàláhì súnmọ́bí láì làṣíláwà mo fi ọba tó ní mí àtijọ́ kan tí ó kèmí nìkan nù sàárè ìgbóra wọn ọ̀tá kò yí o wọn ò sì sọ nǹkan kan against yín láyé èyí tá rárá ń yẹn lẹ́bàá lórí rédíò tẹ́ ń gbọ́ lórí rédíò ìjọba ti káwa lọ́wọ́ rẹ̀ kó ti pẹ́ pé gbogbo tí bá jẹ mọ́rọ̀ Sunday Igboho wọn ò gbọ́dọ̀ sọ ní ìsìnpa rẹ̀ nígbà Ọlọ́run wa ní kára mọ́ ọ̀dọ́gbọ́n wọlé mọ́ ọ̀dọ́gbọ́n wọ sáà wàhálà nǹkan kan mọ́lẹ̀ gbà tí ó àfẹ́ ti àwa tá à ń sọ̀rọ̀ àbí tí ó àfẹ́ ti iléeṣẹ́ tá a fi ń sọ̀rọ̀ iléeṣẹ́ kan ń bẹ tí wọ́n ń pè ní NBC ìjọba àpapọ̀ ló dá a lẹ̀ tí wọ́n bá fẹ́ ṣe é ti iléeṣẹ́ rédíò wọn ò ní ìdí láti kúrò lọ́fíìsì wọn tí wọ́n ó ti rédíò náà pa fíríkwẹ́ǹsì rẹ̀ ni wọ́n yọ tí wọ́n bá ti mú fíríkwẹ́ǹsì ẹ̀ tí wọ́n bá ti pa ẹ̀ tó gbóhùn rédíò yẹn mọ́ ẹni tàwa ni ká jẹ́ o bí wọ́n bá sí rí rédíò náà padà kì í ṣe mílíọ̀nù 10 kì í ṣe mílíọ̀nù 5 ó fi sí wípé ọ̀n ta kò jọba wípé ọ̀la tán kò bá àjá aládàáni kò bá àjẹ́ iléeṣẹ́ rédíò ìjọba èèyàn gbọ́dọ̀ sọ tó wù lórí ẹ̀ ẹ máa pẹ̀sọ ni àwọn náà mọ̀ páwọn ọmọ hùwà tó kù díẹ̀ káàtó wọn ẹ ń bá mọ̀ sí jẹ yọ ọmọ tójú ẹ̀ yọ ènìyàn fi gbá àjọ eléyìí kalẹ̀ NBC àti DSS wọ́n jọ ń ṣiṣẹ́ ni NBC ni ó sọ pé ẹ gbà wá o ẹni báyìí ló fẹ́ gbé nǹkan kan wórí rédíò DSS ọgbọ̀ kẹ́ ẹ tó parí ètò wọ́n ti gbé ẹlẹ́ńbẹ̀rún ọ̀rọ̀ kan wà lọ́fíìsì wa ọ̀wà pọ̀ lọ lójú iná lè wùrà ń àwọn tá a látàrí tá a ní nǹkan kan tá a jẹ tá a bọ́ bá tiẹ̀ jẹ́ pé a jẹ́ Yorùbá nation bíi ti ọkàn èèyàn balẹ̀ torí ìdí eléyìí mi ò ní nǹkan kan tí mo fi against Sunday Igboho èmi gbà pé ọpẹ́ ọyá Yorùbá ó gbòmìnira ọ̀rọ̀ Yorùbá dàbí
ọmọ Ísírẹ́lì ni níjọ́ tí wọ́n kó ọmọ Ísírẹ́lì tí wọ́n fẹ́ kó wọn 40 ọjọ́ ni wọ́n fẹ́ fi rìnrìn láti Egypt lọ sí Ísírẹ́lì pé kí wọ́n f40 ọjọ́ rìn. Mósè nígbà oṣù pẹ̀lú ìbínú rẹ̀ 40 ọdún ni wọ́n tó délẹ̀ Ísírẹ́lì. Àdúrà mi sí gbogbo yín ni wípé àádélẹ̀ lórí lójú yín, ojú wa ni ó ṣe kò ní sẹ́yìn wa, kò ní bá wa nù sàárè, ṣùgbọ́n àfi ká fi sùúrù sí o kí rìn 40 ọjọ́ kọ́ mọ́ 40 ọdún mọ́ wa lọ. Wọ́n ń bọ̀ wá mo fẹ́ sọ nǹkan kan ṣùgbọ́n ẹ jẹ́ n sáré mú kéde àti polówó ọjà bíi méjì kan wá fún yín. Nǹkan kan wà tí mo fẹ́ sọ tó ṣe kókó tó kàn yín ọkàn mi tó o bá sì gbọ́ ọ mọ̀ wípé èmi yìí ṣe olódì yín ẹ̀yin yìí ṣe olódì mi, àfi ká má gba àwọn ọ̀tá láàyè kí wọ́n tú aká. Èmi sì gbà pé orin Àyìnlá Ọmọwúrà tó sọ wípé ẹ ń bá gbèrò pé ká má jọ ṣe bẹ́ẹ̀ ni kò ní kú kò ní wà láàyè yóò sì mọ gbélé ayé lásán. Ẹ̀yin Yorùbá nation wọn ò bu yín o èyí sì bá yín wí o, ṣùgbọ́n tí mò ń sọ ni pé tó o bá débi tí Sunday wà lóòótọ́ fúláàtì ni ilé ńlá ni ọlọ́pàá ń sọ sọ́jà ń sọ sólómìnira ara ń bi tó wà nínú pálọ̀ ibi tí ó jókòó sí kámẹ́rà wà ń bẹ̀ bábẹ́rẹ́ bá bọ́ọ̀lẹ̀ kámẹ́rà ọ̀yà bẹ́ẹ̀ èèyàn bá gbé láìlọ́ọ̀nù báàgì wọlé kámẹ́rà á ti rí, kò lè ṣe ń tó wù, kò ní fírídọ́ọ̀mù ń bẹ̀. ìwọ náà tilẹ̀kùn mọ́rí inú ilé rẹ̀ ẹ wá wo ẹ̀ńtà ní ẹgbàá tó báyìí lọ́wọ́ rẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ éka alẹ̀ Fagiland tó jẹ́ pé bẹ́ẹ̀ bá fẹ́ ra plọ́ọ̀tì kan bẹ̀ bíi 1 million naira ó ní plọ́ọ̀tì kan wọ́n ti ń gorí ilẹ̀ ọ̀hún tí wọ́n ń ta bí 100 plọ́ọ̀tì tí wọ́n ti ń tà. àìsílẹ̀ olóńgè ní ilé ìdílé èkúté bí ọba ti sọ ọlọ́run kábíyèsí Olódùmarè. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Kola Olootu on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀, what drive ẹ̀wọ̀ fulfilment, what drive ẹ̀wọ̀ bí tó bá lọ, ó ní iṣẹ́ rìn, ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.